Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, malémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo sì nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kẹ́yìn àlèwúlà mọ́hu wàrà sátúlẹ̀ àǹbíyá ẹ̀yìn àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ Mọ̀kádàm Sheikh àfa akọ́mọ níkéw àfa akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì pátápátá. mo kí yín wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, àní ṣe ewé já, àní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin ìyá mi aláràká látàká alákàtà tí kaka, ẹ̀yin ìyá mi ọlọ́mọ tí mo rí ọlọ́jà mẹ́rìndínlógún, olúyàrá òkìkí gbò gìrìgìrì ǹdáhùn ìdáǹdágìrì torí ẹ̀yin ní ìdágìrì tí dámọ́lẹ́kùn à ń ṣe kọ́ńdú. ẹ̀yin akọ ajá abojú mẹ́rin, abo ajá abojú mẹ́rin, akọ ajá abojú mẹ́jọ, abo ajá abojú mẹ́jọ, akọ ajá abojú mẹ́rìndínlógún, abo ajá abojú mẹ́rìndínlógún. ẹ̀yin ìyá mi o, àwòye ni ẹ wò mí o. gbogbo ẹnikẹ́ni tó bá fojú bú wò mí ẹ bá ń wò wọ́n láwò pa. mú nítorí ìwé kíni, mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata. ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣe mí lóore owó, ẹ fi ṣe mí lóore ọlá, ẹ fi ṣe mí lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ àti gbogbo ọmọ Yorùbá tòótọ́. ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn báyìí làgbà gbanigbani. mo kí kábíyèsí ọ̀nìrìṣà àrólé Oòduà àjẹgbẹ̀nì bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀. mo fi yín kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first Aláàfin tìlú Ọ̀yọ́. kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kẹsìn ọba ó jẹ kó kánrin kése. mo wá kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. mo fi kí yín kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire. mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lọ́kì Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí. mo kí yín o. mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní Delta pé ẹrù tí abiyamọ kì í tú wọn ò ní gbé ká yín mọ́lé o. ogun òjijì tí í lé ní kúrò nínú nílé ẹni kò ní lé yín o. ogun Fúlàní kò ní gbẹ̀yìn gbèrú yín. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá bàbá wa Professor Banji Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá. bàbá á túbọ̀ rí òórùn yín sáṣọpẹ́. àlùbáríkà àwọn tí olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. mo wá kí bàbá mi èjìká tí ọ̀já sọ ó bọ́ lẹ́rùn ẹni májàsọ́lá àdìsá ọmọ adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí àdìsá ọmọ adéyẹmọ ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládékún la gbà fáláàfin. bàbá mo kí yín o lẹ́ẹ̀kan sí. mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora wípé
wọn ò ní rùkú yín wá bá wa nílé. Òmìnira ìran Yorùbá tí gbogbo wa tá ń làkàkà tá ń gbìyànjú pé k'Olódùmarè kó gbà fún wa láyọ̀ àti àlàáfíà, l'Olódùmarè yóò gbà fún wa. Níbo mò ń lọ? Bí mò ń lọ ò jìnnà, ibi mo fẹ́ yà ń ló pọ̀. Àkọ́kọ́ béèrè, ta gangan lọ̀tá ìran Yorùbá? Ẹ̀kejì ìbéèrè, níbo ni ìran Yorùbá ti kọsẹ̀? Ẹ̀kẹta ìbéèrè, ṣé gbogbo ètùtù tá a ṣe láti rẹ́ ègún Aólẹ̀ kúrò lórí ìran Yorùbá ṣé kò tí ì kúrò ńlẹ̀ ni àbí kí gan ni? Torí pé àwọn nǹkan kan wà tí ò yé mi, tí yóò wù mí kẹ́yin ọmọ Yorùbá kẹ́jẹ́ àjọ rò ó dáadáa sọ́tún kárò ó sósì pé èéṣe tó fi rí bẹ́ẹ̀, kí ló fà á? Kí ló dé? Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí àwọn ọba wa. Kí ló dé tó jẹ́ wípé ogun pé Fúlàní ń kó wa, Fúlàní ń fi oko jẹ, wọ́n ń fi ẹran jẹ wá lóko, wọ́n ń fi màálù jẹ wá lóko, wọ́n ń jí wa gbé, wọ́n ń gba owó tabua lọ́wọ́ wa, wọ́n ń fipá bá àwọn ìyá wa lájọṣepọ̀, wọ́n ń balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́. Kí ló dé tó jẹ́ wípé kò ká àwọn ọba aládé wa lára? Ó ṣe jẹ́ wípé ìjà lára, ìjà fìtínà, ìjà tí ò tiẹ̀ yá máa gbọ́ sọ́ba ni wọ́n máa ń bára wọn jà. Kàkà kí wọ́n wá ìlọsíwájú fún ìran Yorùbá, wọ́n wá ìjà ló ń bára wọn jà. Kí ló fà á? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí láti mọ̀ wípé gbogbo ọba pátápátá wọ́n máa ń ṣe kí ni? Wọ́n máa ń gbójú àgàn síra wọn. A máa pẹ̀tù adérẹ́bẹ̀, a ṣe gbogbo ẹ̀ wípé kí àwọn ọba yọ̀ dákun, kí ẹ gba àlàáfíà ohun ìṣọ̀kan láàyè, kí ìran Yorùbá lè tètè débi tá a fẹ́ dé. Ẹ dá lóhùn, a ti ṣe fẹ́ gbòmìnira pẹ̀lú divided house. Bó la ṣe fẹ́ gba òmìnira pẹ̀lú ilé tó ti pín yẹ́lẹyẹ̀lẹ? Báwo la ṣe fẹ́ ja ogun ta ní ìgbà tó gun inú ilé gbóná yiriyiri? Èyí tó dá mi lójú ni wípé in tó jẹ́ kí ọ̀rọ̀ àpèrè, ìjà tí wáyé ńlẹ̀ káàárọ̀ oòjíire, in tó jẹ́ ó wálẹ̀ díẹ̀ ni wípé Aláàfin ò tí ì wà lórí àpèrè. Mo mọ̀ pé nígbà tó bá máa fi tó bí ọjọ́ mélòó kan sísìn tí àpèrè Aláàfin tó bá ti di wípé kábíyèsí ọba Ọ̀wọ́adé wọ́n ti jókòó sórí àpèrè, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yóò túnbọ̀ máa ṣẹlẹ̀. Ó di ká tó bẹ̀rẹ̀ ìwọ jù mí, èmi ò jù ọ́. Léyìí tó sì ṣe wípé kí ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wo orí ẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí. Kí ọba aládé kó bọ́ sí ìta gbangba, kó máa fọn pọ̀rípọ̀rí àrólé Oòduà, kó máa fọn pọ̀rípọ̀rí àrólé Oòduà, ìyẹn Ọ̀nìrìṣà Olúwo ọba Amugbó. Wọ́n ń ṣe prógrámù nínú ààfin Olúwo, fúnra rẹ̀ náà ló pe Ramadan lecture. Olúwo sì ti sùn lọ. Ó sì ti sùn lọ. Àwòkọ́ṣe kí ni Olúwo jẹ́ fún ìran Yorùbá? Ẹ̀yin ọmọ wò, ẹ má bínú, mo ṣí fìlà fún yín. Àbáwọn àgbábọ̀ wọ́n ní ọmọ ọsàn ní kó pọ́npọ́ báyà ẹ̀. Olúwo ò bọ̀wọ̀ fún ṣẹ̀ṣe. Olúwo ṣe lòdì sí àpèrè Oòduà. Olúwo wá ń wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́. Ẹ dákun, ẹ̀yin ládéládé ńlẹ̀ káàárọ̀ oòjíire, ṣé bá náà ni ọ̀wá sí discipline láàrin yín ni?
tá a bá wí eléyìí ò ní Ilé Ifẹ̀ láti wá, tá a bá sọ wọn ò ní orí Ilé Ifẹ̀ ní orírun wa, ẹ sì mú òkò ẹ sì ń sọ sí orírun, ẹ mú ògúlùtù ẹ ń jù sí àpèrè Oòduà, ẹ ti gbàgbé wípé ọmọ tó sọ lẹ́nu ó sọ̀pọ̀ ìyàkọ́ ni. Olúwo ẹ wá bẹ̀rẹ̀ sí ní wí kàntàn 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 kàntàn. Bọ̀yìn tí ó ká èmi là ń bẹ̀ ni wípé ìjà tó yẹ kẹ́ ẹ máa jà jà á. Olúwo àti gbogbo ládéládé ńlẹ̀ Káàárọ̀ Oòjíire, ìjà tí gbogbo àwa over 55 million Yorùbá tá a nígbàgbọ́ pé yẹ kẹ́ ẹ máa jà fún wa jà á. Ìjà tí ò nítumọ̀ lẹ́ ń jà. Kábíyèsí Ọ̀nìrìṣà, for the past 5 years tí gbamagbama àwọn Fúlàní ajínigbé tó ti gbókùn nílẹ̀ Káàárọ̀ Oòjíire, níjó lẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀, níjó lẹ ti pè pàdé lọ́balọ́ba láti sọ fún ìjọba wípé ẹ wò ó, boko ò bá jìnà ilá kì í kó, ó tó gẹ́, alùbàtà kan kì í dáre, kẹ́ ẹ sọ fún ìjọba wípé ẹ̀yin ládéládé o, ẹ ti ṣetán o pé bí Fúlàní ọ̀bá fi ilẹ̀ wa lẹ̀ ẹ fàpèrè lẹ̀, kẹ́ ẹ tiẹ̀ wá wo ìhà táwọn ọmọ Yorùbá ọ̀bá kọ sí. Ọ̀nìrìṣà, ìgbà tẹ́yìn náà tẹ́mọ̀ déwájú ìjọba tẹ́tí lọ rèé ṣe traditional council meeting, orin lẹ́yìn náà mú bọnú tẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin. Ọba ìní bàbá àjọba, àmọ́ gbogbo ẹ̀yin ọba tẹ́ wà lóde ní ìsìn ẹ ti sọ àṣẹ ẹnu yín nù, torí ẹ ti ta àṣẹ ẹnu yín fólóṣèlú. Ìjọba ti wá di bàbá ọba, ẹ̀ẹ́dẹ̀ ti gbàgbé wípé àjẹkú lóyè ọba, àjẹkú ìní oyè ọba. Ọba tó bá ti wà lórí àpèrè tí èé bá ṣe pé bọ́yọ́ bá ṣaṣemáṣe tó lódùmarè kọ̀yìn sí, wàláì tàláì ó dìgbà tó bá dàgbà tó dògbó tó fọwọ́ páwú tó fèrègì jobi tó lọ rèé darapọ̀ máwọn baba ńlá wọn kí mi ò tó jẹ. Gómìnà, sẹ́nítọ̀, rẹ́ẹ̀pù ọdún mẹ́rin ni, àìmọye gómìnà pírẹ́sídẹ̀ǹtì tí ń lọ́dún mẹ́rin lẹ́yìn ọdún mẹ́rin táwọn aráàlú ń sọ bí ẹ ṣe gan o, ẹ̀wà máa lọ. Ìjọba lọ́yọ́ máa sátọ̀ yín wá fún ìrànlọ́wọ́, ẹ̀yin ọba wa lẹ̀ ń sátọ̀ ìjọba lọ fún ìrànlọ́wọ́. Ìlójẹ́ ń béèrè wípé ta gẹ́gẹ́ lọ̀tá àrán Yorùbá? Ẹ̀yin ọba yìí lọ̀tá wa o, ẹ̀yin ọba yìí lẹ ti tà wá. Àmọ́ tí ń ká wa ń bẹ láńbẹ̀ ni wípé ẹ̀sìn tẹ̀ ń fira yín ṣe ní gbàgede ẹ̀sìn. Now ẹ̀yin náà wò, ta lọ̀tá àrán Yorùbá? Kí gẹ́gẹ́ nìṣòro àti ìdààmú ìran Yorùbá tọ́rọ̀ wa fi dì báyìí? Àwọn àfáànù ilẹ̀ Yorùbá, àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá, àwọn ni wọ́n máa dojú ìjà kọra wọn tí wọ́n máa búra wọn níta gbangba. Àwọn pásítọ̀ ilẹ̀ Yorùbá, àwọn náà ń so bàǹtẹ́mọ̀dì tí ń kàdá wọnú ṣọ́ọ̀ṣì látàrí wípé wọ́n fẹ́ joyè. Ẹ dá mi lóhùn, ẹ̀yin ọba, àwọn ọba yín mìíràn lókè ọ̀yà lọ́hùn, níjó lẹ́rí kí wọ́n bọ́ ta gbangba níta gbangba wálíà ká máa sọ̀rọ̀ kò bá kò gbé síra wọn. Ẹ̀yin àfáà, ẹ̀yin tẹ́ pera yín ṣéwù ṣégè,
níjó lẹ́ra wọn ṣéwù àáfàá òkè ọya ká máa táwọn síra wọn níta gbangba ó ṣeé ṣe kó wáyé o àmọ́ àáríwò nínú clip. àwọn kan tá a rí tí wọ́n sábà búra wọn tí wọ́n jẹran ara wọn lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ ara wọn láì da àwọn lóníṣẹ̀ṣe. sóníṣẹ̀ṣe ọba ọba yóò ní Ṣàngó ọ̀dà ni àbí yóò lógun lákàáyé ọ̀dà àbí yóò pèsè ọ̀dàrà lólè. ẹ dá lóhùn ẹ̀sìn tẹ́ ẹ mú wá fún wa tá a gbà lọ́wọ́ yín iná ẹ̀ ní ṣàdánwò fún ọ̀pọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀. ẹ̀sìn ló yí kábíyèsí olúwo ẹ̀sìn ló yí wọn padà tán fi mọ́ ń tọ́kàn mọ́. torí tí èyí bá ṣe pé wọ́n gbẹ̀sìn òdì ni ẹ ní lòdì sí ṣẹ̀ṣe ẹ mọ bí èèyàn ṣe é hùwà láwùjọ ẹ mọ̀ wípé àpèrè tẹ́ ẹ bá pè lápèrè bàbá yín no matter how no matter what no matter the age of the person that is there tó bá sá ti lè wà lórí àpèrè Oòduà bàbá ńlá gbogbo wa ni bàbá gbogbo wa ni kò Ọọ̀ni ti kúrò lẹ́ni àárífín àmọ́ torí ipò Ọọ̀ni náà ti fira wọn lẹ̀ fárífín. Ọọ̀ni lẹ́bàá bí ẹ ti ń kọ́ ti kéèkì ọjọ́ ìbí Ọọ̀ni lẹ́bàá ń ṣọ́ọ̀ṣì tí ẹ ń kálelúyà Ọọ̀ni lẹ́bàá mọ́sálásí lóòótọ́ ọba gbogbo ẹ̀sìn ní í ṣe olórí ẹlẹ́sìn ni olórí ìlú lọ́ba ọjọba lé màmù lórí ọjọba lé pásítọ̀ lórí ọjọba lóníṣẹ̀ṣe lórí. àmọ́ iṣẹ́ tá a fi rán wọn ni pé ká pẹ̀tù sílùú ká ṣèlú kílùú ó dáa kílùú ó rójú. àrólé Oòduà ìyà ń jà àwọn ọmọ Yorùbá ẹ̀yin ọba yẹn ẹgbùwọ́dì ìkẹ́ni torí ń tẹ̀yìn ọgbà lọ́wọ́ ìjọba kò jẹ́ kẹ́ ẹ mọ bí bàbá gbé ń tàràn Yorùbá lẹ́sẹ̀ àwa làwa dẹ́ńtà ṣẹ̀ṣẹ̀ ń wá security fúnra wa sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni àmọ́ kò jọ mí lójú àtàfà àti pásítọ̀ àtọba bẹ́ẹ̀ bá lo mọ̀pọ̀ òbí méjìlá ẹ̀ lè rìn kọ̀ wá tán. ọba tá a fi jẹ àwọn aráàlú la fi jẹ ọba tó jẹ wípé àjọ máa ń ṣe gbogbo nǹkan tẹ́lẹ̀ ni ọwọ́ adìpẹ́ ìjọba tán ẹ̀kọ́ mọ̀pọ̀ lọ́tún civil defence ló sì wọ́n ń fọ ìyàfó wèrè ní tẹ̀lé yín ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ẹ ti wá gbàgbé adániwáyé tó fi yí síbẹ̀ nítorí tiwa pé kẹ́ ẹ máa dáàbò bò wá. Fúlàní wá ń wọlé wọ́n ń pa àwọn tẹ́ ẹ jọba lé lórí ẹ wá fọwọ́ bùkẹ́ torí pẹ̀yìn ti ní ẹ̀ṣọ́ ààbò tí ń dáàbò bò yín lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ṣọ́ ààbò yóò fẹ́ẹ̀lì yín lọ́jọ́ kan Fúlàní ó sì fẹ́ràn ti yín náà yé yí lẹ̀. ọjọ́ kìíní àná táwọn Fúlàní da Bájínátù báwọn ọba kan ọba bíi mẹ́ta tán papòdà tán gbẹ̀mímì lójijì mọ́ rẹ́rìn-ín kò sí ti ń fàájú wípé ọ̀pọ̀ ẹ̀yin ọba yìí náà lẹ́ti dalẹ̀ àdéhùn tí ń bẹ láàrin ẹ̀yin àti Odùduwà tó jẹ́ bàbá ńlá wa ẹ ti dalẹ̀ àdéhùn tí ń bẹ láàrin ẹ̀yin àtọ̀rúnmìlà ẹ ti pe Fálẹ̀kẹ́ bí ọba jẹ́ bẹ́ẹ̀ ni they will come into your town they will operate successfully kill so many people destroy properties. Destroy properties síbẹ̀síbẹ̀ ẹ káwọ́ lẹ́rán ọwọ́ adi ní ìsìn àṣẹ ẹ lè mọra yín bú ẹ wá ń búra yín ẹ̀yin ọba ó mà ṣe o. Bákàrí Ìgbò ọba wí yóò lóun èsẹgbẹ́ lágbájá bẹ́ẹ̀ Aláké ọba wí yóò lóun èsẹgbẹ́ tàmẹ̀dò ìgbà wo la fẹ́ sinmi rẹ́dẹ̀rẹ́dẹ́ nílẹ̀ káàárọ̀ òjìire.
bí ìran Yorùbá ṣe lọ́gbọ́n tá a lóye tá a dé làákàyè tó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ wà yìí náà ní. ọmọ aláṣọ ni wá à ń wà kísà, ọmọ ẹlẹ́ran ni wá à ń jẹ gógó, ọmọ onílé ni wá ẹ̀tẹ́ là ń sùn, alóúnjẹ ebi ń pa wá, kí ló dé? èéṣe kí ni tó fà á tó fi rí bẹ́ẹ̀? torí ẹ̀yin ọba wa ni. mo dẹ̀ béèrè, mo ní ṣé èpè àúnlẹ̀ tó ṣẹ́ fún ìran Yorùbá nígbà wàhálà òun àtàfọ̀njá òun àtàlímì, ṣé èpè yẹn ò tí ì tán lórí ìran Yorùbá ni? mo rò pé gbogbo ẹ̀yin alágbára, gbogbo ẹ̀yin abọ́rẹ̀, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹlẹ́ẹ̀tì bá wa ré ègún ìrìn, kí wá ní ìṣòro ìran Yorùbá tẹ́nu wa ò fi kò. mo fọba tó ní mi búra, tí ẹnu ìran Yorùbá bá kò, kí ni ń jẹ́ Fúlàní ajínigbé, kí ni ń jẹ́ Fúlàní afipábánilòpọ̀, kí ni ń jẹ́ Fúlàní àbòkojẹ́? kò ní í sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tó rẹ́nu ti kò. á sì ṣe kí ni? oníkálukú ọ̀dà gbogbo tó níjọ á fi jàjà náà lájàyè. àmọ́ ńgbà tẹnu òkò, èmi jù wọ́ ìwọ ò jù mí, ilẹ̀ ń bá ká, ilẹ̀ ń bá kà. kò jẹ́ kẹ́ ẹ mọ ń tọ́kà mọ́. ìran Yorùbá, don't let us deceive ourselves. iná wa ò jóre wájú ń jó rẹ̀yìn ni, torí àìní ìṣọ̀kan. tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí, olóṣèlú kọ́ ló sáyé wa dì bá a ṣe wà, ẹ̀yin lọ́balọ́ba ni, ẹ̀yin lọ́balọ́ba ni. torí ẹni tí ò ní ṣe dáadáa ẹ mọ̀ àmọ́ ẹ̀ ní lè sọ torí àjẹbánu tẹ́ ẹ fẹ́ jẹ. àbí ṣèbẹ́yìn ni bàbá àlú, ṣé ẹ̀mẹ́ni tí ò ní ṣe dáadáa ni? kí ló tẹ́kì bẹ́ẹ̀ ṣe gbórí adé tí gbogbo yín tẹ́ pọ̀pọ̀ kókó tẹ́ ń ṣàdúrà fún gómìnà kan, ìyẹn níjẹta tó ọ̀nìrìṣà tí gbogbo yín wá ń kọrin. ẹ ṣe bá a sòótọ́ ọ̀rọ̀ ń bẹ̀ wípé excellency o, lóòótọ́ ẹ̀ ń ṣe dáadáa o, àmọ́ wọn ibi báyìí kùdìẹ̀kùdìẹ̀ wà ń bẹ̀. ẹ wàá máa dá agbára wò láàrin ara yín. ọba Ifá, ọba Ìlóbù, gbogbo yín ẹjọ́ ń dágbára wò láàrin ara yín. aráàlú náà tí ọmọ nǹkan tó kàn, àwọn ẹni ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀ wọ́n ń fi yín paláskátá, wọ́n ń fi yín kaskọ́s. ẹ̀yin ò mọ̀ pé tọ́rọ̀ bá gbọ́nlẹ̀ jù ìmọ̀ ń gbọ́n mọ́ni lọ́wọ́ ni. ẹyẹkẹyẹ yóò wá máa yé sí i, wọ́n máa súlé. ẹkọ̀ ẹ ṣe ń tọ́yẹ kẹ́ ẹ ṣe. kò yẹ kó jẹ́ wípé àwa ọmọ yín láṣẹ̀ṣẹ̀ máa wá ọ̀nà tá a fẹ́ gbà dáàbò bora wa, tó bá jẹ́ wípé ẹ jí gìrì sí ojúṣe tá a torí rẹ̀ tá a fi gbé yín sórí àpèrè. tó bá rí pé ẹ ṣe ni, ọ̀nà ìbílẹ̀ wà tá a lè lò láti dẹ́kun àwọn ẹni bí wọ̀nyí, àmọ́ ẹ̀ ṣe náà. ọ̀pọ̀ nínú yín gan ń pè òòṣà dá ló mọ̀ ọ́, àbí sòòṣà darí lónìí. torí bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wàá mọ bẹ́ẹ̀ ṣe lè yẹ́lẹ̀ fáwọn ará bíi. ẹ mọ̀ tẹ̀tí wá wò ó tí ẹ ń kó alẹ́ rú, tẹ́ ẹ sì dákẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀. báwa bá dákẹ́
tá a wò pa lágbára, tá a wò pa lè fọhùn, n tí bí ni yóò bí gbogbo yín àtọ́ba àtòṣèlú olóṣèlú. tó bá ti rí wípé ìyà ló tọ́ sí a ká máa jẹ, n tí bí ni yóò bí yín. àmì mi fẹ́ kẹ́yìn lọ́balọ́ba kẹ́ ẹ rántí o, kẹ́ ẹ rántí ọjọ́ kan ẹ̀jọ̀kan, ọjọ́ tíyàwó yín ọ̀dáná tẹ̀ ní lè jẹ́ ń bẹ̀, ọjọ́ tẹ̀ ní lè pe ọmọ tẹ́ bí mọ́, ọjọ́ tí àṣẹ ẹnu yín ò ní wúlò mọ́, ọjọ́ tí ẹ gbẹ ìkuru jẹ lọ́wọ́ ẹbọra. mo fẹ́ kẹ́ ẹ rántí o, tí wọ́n sì máa bi yín léèrè wípé èé ṣe bó o lẹ ṣe ṣe àwọn tá a kó sí àkàtà yín, báwo lẹ ṣe dà wọ́n jẹ̀ sí. ẹ dá lóhùn, ẹ rántí o, ẹ máa rántí, torí wípé kí ni orí ọ̀dọ́ ọmọ léńjeléńje tí àwọn Fúlàní ajínigbé tí wọ́n ti gbẹ̀mí ẹ̀ yóò bí yín o. orí ìyàwó tẹ́ Fúlàní tí wọ́n ti pa ọkọ ẹ̀ yóò bí yín o. orí ọkọ tẹ́ Fúlàní wọ̀nyí tí wọ́n ti gba ẹ̀mí ìyàwó ẹ̀ yóò bí yín. orí àgbẹ̀ tó ti ṣe wàhálà tó ti làágùn lórí kó lè móúnjẹ lọ sẹ́nu, tó wá ṣe kíni tó dá oko tabua, táwọn Fúlàní yìí wá débẹ̀ tí wọ́n wá ba oko ẹ̀ jẹ́, tó wá gbẹ̀mí ẹ̀ síbẹ̀, ọlá wàhálà yẹn yóò bí gbogbo ẹ̀yin tẹ́ǹtì tìǹà ti ayé wa. látijọ́ tó lóyè Sunday Igboho Òòṣà tó ti wà on exile because he's on exile, ẹ méjì á kúrọ́ fúnra wa. ẹ méjì á kúrọ́ fúnra wa. látijọ́ tó lóyè Sunday Igboho Òòṣà tẹ́ ẹ ti ṣe mọ́bi tó wà, ẹ dá náà ẹ̀yin lọ́balọ́ba ijó lẹ ti pàrọ̀ inú yín àtọ̀dọ̀fẹ́ tí gbogbo yín ti ṣe kíni tẹ́ ẹ ti gbé adé tẹ́ ẹ lọ gbé lọ Àbújá láti lọ rèé pè fún ìtúsílẹ̀ ọmọ yín, ọmọ tẹ́ ẹ mọ̀ pé ìjà gbogbo yín náà ní ń gbé. Have you forgotten I spent months in detention? tí ìbá ṣe pọ́ lọ́n tó gbé wa tá a fi wá padà dẹni òmìnira lónìí. olóyè Sunday Igboho láti ṣe mọ́bi tẹ́ ẹ ṣe mọ́ yẹn náà, kí lẹ ti ṣe láti jẹ́ wálé ẹ̀yin lọ́balọ́ba. lẹ́nu bí ọjọ́ bíi mélòó kan sáyìn, gbẹmọgbẹmọ àwọn Fúlàní ajínigbé aṣekúpani ó pọ̀ sí ẹ̀yin ọba yìí, kí lẹ ṣe? None of you issued a statement on it. ẹ dá wa lóhùn ẹ̀yin ọmọ Yorùbá. ìwọ̀n bá ní ó yẹ kí ta pẹ́pẹ́ kó gbèjà ẹ̀yìn mọ́. olóyè Sunday Igboho òjòyè kò jóyè kọjọba, ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ lọ́balọ́ba, tẹ́ ẹ jẹ́ lóyè ọwọ́ àgbàṣẹ ẹ̀yin ṣe, síbẹ̀síbẹ̀ ń bẹ ń bi ẹ fi sí tẹ́ẹ̀jì ó lè wálé. akitiyan wo lẹ ti ṣe? báwa bá kọ̀ tá a lè sọ̀rọ̀, tí ogun Fúlàní yìí bá gbẹ̀mí wa tó mú wa lọ, èyí tí ń bi ni yóò bí yín o. èyí tí ń ṣe kí ni? èyí tí ń bi ni yóò bí yín. kí lọ̀nà àbáyọ? kí ni solution sí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí? ẹ̀yin ò wòye, ẹ̀yin tẹ́ súnmọ́ Olódùmarè ní ìlànà ìṣẹ̀ṣe, nílànà mùsùlùmí, nílànà kìrìsìtẹ́nì, ẹ gbé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dáfá
ẹ̀yin mùsùlùmí ẹ wọ alúà, ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ wọ gbélé, ẹ bi Olódùmarè léèrè kí ni àtúnṣe, ọ̀nà wo la fẹ́ gbà láti jagun yìí, láti bọ́ lóko ẹrú tá a wà yìí. Enough of fake prophecy. Kéèyàn má kà gbé prophecy orí social media wá mọ́. Tẹ́ ẹ bá ní prophecy, kéèyàn máa gbé prophecy wá sórí social media kò sọ wípé oríran ọlọ́lé orílẹ̀-èdè Nàìjíríà ó pín níjó. Ìjọ tó lọ bá sọ fún wa pé orílẹ̀-èdè Nàìjíríà ó pín ní kò sọ fún wa. Mẹ́kà sọ fún mi pé ọlọ́ni láìpẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ó pín. You are not talking to fools. Gbogbo wa lámà bá a ṣe b'Olódùmarè sọ̀rọ̀. Ìmísí ara oníkálukú lè jura wọn lọ ní. Ìwọ tó ń ríran èké kì í ṣe pé ó dáa jù mí lọ níwájú Ọlọ́run. A máa ń bọ̀wọ̀ fún yín torí pa pè yín lẹ́ni àmì òróró Ọlọ́run ni, àmọ́ ọ̀pọ̀ yín lẹ ti dẹni ẹ̀tàn Ọlọ́run. Ẹ ṣe ni àmì òróró. Lálàá sọ́lọ́ ìságbẹ̀gbò ṣàpé yóò kú níjó ní ó kú. Tẹ́yìn bá wá lárú àláyẹ tó Lódùmarè tẹ́ bá nílò òótọ́ ẹ̀ríran irú rẹ̀ kí ló Lódùmarè kí ló sọ fún yín kó jẹ́ àtúnṣe. I don't believe in so many prophecies. Torí wípé mo ti bá irọ́ nídìí ẹ̀. Irọ́ tí mo ti wá bá nídìí ẹ̀ kò jẹ́ kí n gba ọ̀pọ̀ gbọ́ mọ́. Pásítọ̀ kan ò lè wò mí sòsò nísìn kó sọ pé màá kọ́kọ́ wo pásítọ̀ yẹn dáadáa wípé ṣé lóòótọ́ sẹ́mi Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀. Àáfàá kan ṣé nǹkan ò lè ṣàdédé jíṣẹ́ kan fún mi nísìn màá wò pé tí èé ṣàáfàá tí ń fi ọtí lo ẹbú. Tó bá jẹ pé oníṣẹ̀ṣe ní ọ́ jó ń ṣẹ̀ṣe. Ẹ wà wá sórí social media. Ẹ máa sọ ẹ ríra o ọlọ́ni ìyà tí ń jẹ̀ra ìyẹ̀ra Yorùbá yóò tó gẹ́ ń jò. There must be date. Ọlọ́run èé bá yẹn sọ̀rọ̀ láyé má sọ bí ó ṣe rí ọjọ́ tí ó ṣẹlẹ̀ ọjọ́ ńlá wàá máa ṣiṣẹ́ tọ̀. Enough of social media prophecy. Pastor kan nígbà tá bẹ̀rẹ̀ struggle Yorùbá nation tó hot. Àgbẹ̀ mi ti sọ fún mi kó tó di ọdún tí ń bọ̀ Yorùbá nation máa wá sí ìmúṣẹ. Pastor ọdún kìíní lọ, ọdún kejì, ọdún kẹta, ìkẹrin, ìkarùn la wà yìí náà. Ìyá wa kan náà, ìyá eléré ìtàgé báyìí náà ṣe wá ní ẹ̀mí Olódùmarè lọ́dọ̀ mi. I'm speaking from kìíní kan Ọlọ́run ló ní kan competition, Ọlọ́run ló ní àṣegbá kan ìgbà tí ọba ìtọ́jọ́ báyìí àgbòmìnira ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ẹ fẹ́ sọ fún Ọlọ́run ń gé yín ni àbẹ́yìn lẹ̀ ń gé Ọlọ́run. Ọ̀rọ̀ Yorùbá ẹ má jọ́ta Yorùbá. Ẹ̀yin lọ̀tá ara wa àmọ́ ẹ jẹ́ gbìyànjú ká má wàá padà jọ́ta Yorùbá mọ́. Ìjínigbé tó kú wọ́pọ̀ káàkiri ní ìsìn a ti rí wípé 80% ìjínigbé tí ń ṣẹlẹ̀ ní ìsìn Yorùbá ní bẹ́ẹ̀. Yorùbá lágbóde gbà fáwọn Fúlàní wọ̀n tí ń jí ìyàn gbé yìí. Àwọn ọba ra ọ̀pọ̀ màálù fún Fúlàní. Fúlàní bó màálù ó bùn ọba ní màálù ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀nà dà tí ọba wà lè sọ fún Fúlàní wípé káàsà rẹ kò lórí ilẹ̀ bàbá mi nígbà tí wọ́n ti jẹ́ chọ̀ìchọ̀ì, wọ́n ti jẹ́ dòdò, ẹnu wọ́n ti kọ òdodo. Ẹ̀dá lóhùn. Mo dúpẹ́ gan púpọ̀ lọ́wọ́ àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí. I will keep praising them because lẹ́nu a very short period of time àti ìrákìtìyàn wọn
àmọ́ àyíra jẹ kóró ẹ̀ sì ní rí láéláé. A gbọ́dọ̀ fọ operation fọ̀lúmọ́láwà ẹ fọlẹ̀ Yorùbá mọ́, ẹ lé gbogbo àwọn ẹni bí ẹni àdánwò ẹni òfò ẹ lé ẹ dànù. Àwọn ajínigbé aṣekúpani ẹ lé wọn dànù. Operation fọ̀lúmọ́ ńláwà. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tani, lọ́wọ́ àwọn Àgbẹ̀kọ̀yà lọ́ ṣe kíni yẹn fira wọn jìn fúnra Yorùbá báyìí. Ìdí nìyẹn tá a ṣe ń pè tó o bá mọ̀ pé lóòótọ́ ọmọ Yorùbá ni ẹ jẹ́ gbàgbé pé wáyà rẹ́dẹ̀rẹ̀dẹ́. Tó o bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ tó o ní ìgbàgbọ́ nínú ààbò ìran Yorùbá ẹ bá wa kún wọn lọ́wọ́ náà. Wọ́n á béèrè owó oúnjẹ, wọ́n á náà fẹ́ ra màálù, wọ́n á ní ara aṣọ fún wọn, àmọ́ ká kún wọn lọ́wọ́ lórí nǹkan tó nílò. Àìmọye lóòótọ́ mo realize pé ọ̀pọ̀ Yorùbá ò fẹ́, pàápàá jùlọ àwọn tó wà ní diaspora wọ́n á fẹ́ ná owó wọn mọ́ torí ẹ̀tàn tí wọ́n ti rí sẹ́yìn. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé tá a bá rárọ̀ àníra òótọ́ láíláí. Yẹn bá fẹ́ tàn wá ni wọ́n bá sọ́rí social media náà ní tí ó ṣẹlẹ̀ wọ́n ló ṣẹlẹ̀. Tí wọ́n bá rí Fúlàní kan ní sábà ní dáwọ́ gbàdá lọ Fúlàní máa lọ tí wàá ń lọ sóògùn ni kì í ṣoògùn. Automatically Fúlàní tó gbàdá lọ́wọ́ rẹ̀ tó sọwọ́ báyìí kí ọmọ ẹ̀ lọ yóò máa lọ náà ni. Àbí ṣé kò ní lọ ni? Àwọn ni online warriors. Online warriors nìyẹn. Àmọ́ wọ́n yìí sí online warriors. Wọ́n jẹ́wọ́ ọmọ akin, wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ, wọ́n sì ṣetán. Kìí tiẹ̀ ti pé wọ́n ṣetán, wọ́n ti ń gbìyànjú. Ní tó burú ní dáa bá kún wọn lọ́wọ́ o, mi ò rí ní tó burú ń bẹ̀. Yes, mi ì rí láìfí ń bẹ̀, mi ì rí tí ọ̀dá ń bẹ̀. Wọ́n tọrọ fúrá, wọ́n tọrọ nùnú, àìbọ́lá ṣe máa ń pè é. Intan sọ ni wípé ẹ jẹ́ kí a gbìyànjú ká wá ojútùú, ká wá àtúnṣe, ká wá solution sí ìṣòro tí ń kojú ìran Yorùbá. The issue of insecurity should be the priority of all. Táwọn ọba wa bá fẹ́lú wa, tíjọba fẹ́lú wa, ẹ mọ́jọba náà fẹ́ lára wa náà. Èmi ní ìsìn wọn àbàdà mọ́ wọn àmọ́ nǹkan ká ṣe ọ̀rọ̀ ni mo lè sọ. Olóyè Sunday Igboho ṣàyìn la fi ṣógun rẹ́ ọ̀rọ̀ lẹ́fi rẹ́ mi a ti sọ̀rọ̀ dẹ́wọ̀n kò síbi tá àti ìsọdé kọ́lọ́mọ́jì asọ́kú kọ́mọ́ gba ẹ̀mí lẹ́nu wa ká máa rí sọ níta náà lè fi contribute ni. So if you believe wípé okay bí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ṣe ń lọ àwọn tó ń volunteer ara wọn yìí ọ̀nà tá a lè gbà láti kún wọn lọ́wọ́ ká kún wọn lọ́wọ́ mọ̀nàkà yìí lẹ́yìn tí ò ní la wàhálà lọ ká tó dé ọmí láti ń mí ká tó dákùfò láti ń fò ká tó dálákò láti ń kó mọ máa ràn wọ́n lọ́wọ́ ìta ti dìtámì lẹ́mìí ara wọn wọ́n ń ṣe àmọ́ wọ́n nílò ìrànlọ́wọ́ lẹ́yìn sọ̀rọ̀ àsọjẹ
kì í sọ̀rọ̀ àsọdùn ìta àti rí tá ti ṣe lẹ́yìn ìgbà tó lóye Sunday Igboho ṣáájú wà lẹ́kàn wà lé ilé mi tó ti witness irú àwọn nǹkan yẹn tó dáńdì sábà Adéyẹmọ dáńdì sábà sùn nínú ilé atọ́mọ̀ bára ẹ̀ lẹ́rù ọkùnrin kan bíi 1 million èèyàn níjọ olúwa mi Àdìsá tẹ̀tí á fi ibi ẹ fi sí èwo nù yín lọ́tọ̀ọ̀tọ̀ àfi warrior wù àbẹ́rẹ́ gbàgbé pásítọ̀ Bánkọ́lé tẹ́ ẹ dá owó ribiribi fún tọ́lọ́wọ́ ó ṣe gbá àwọn ṣàwo àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí la rí tó mú animation tí ń pè ní warrior fún yín àmọ́ òótọ́ ti dé mo fojú mi rí mo fojú rí mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ àmì èyí tí mo sọ yìí ọyọ ti yé wa tá a lọ tá ààrẹ Yorùbá ṣé ègún àólẹ̀ èpè àólẹ̀ ṣé sì ń yàrá Yorùbá ní. ṣé ń yàrá Yorùbá ni àwọn àgbẹ̀kọ̀yà yẹn mo fi Olódùmarè bẹ̀ wá ẹni tó bá jẹ́ pé lóòótọ́ ó nígbàgbọ́ nù ìran Yorùbá tó nígbàgbọ́ nù òmìnira ìran Yorùbá tí ò sì fẹ́ kí Fúlàní ó pa wá tán ẹ kún wọn lọ́wọ́ 09036 37 1643 09036 37 1643 I repeat 09036 37 1643. Thank you. God bless you. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ojú wa báyìí láyé rí àsíá Yorùbá Nation tí ó fẹ́ lẹ́lẹ́. Etí wa láti gbọ́ ìkéde orílẹ̀-èdè Yorùbá Nation. Agbára lọ́wọ́ Ọlọ́run. Àlùbáríkà àwọn tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. Àdìsá ọmọ Adéyẹmọ, we are consolidating on the foundation you lay. Ìntẹ́ ẹ ṣe sílẹ̀ ìlà ń mọlé lórí o. Bẹ́ẹ̀ ni, torí ṣe ọwọ́ olóyè Sunday Igboho gbọ́dọ̀ bàjẹ́. Bẹ́ẹ̀ ni, bàbá ẹ pẹ́ fún wa. Ojú ẹ̀mí yín Yorùbá Nation ó dúró. Thank you so much. I love you all. Mo dẹ̀ wá bẹ̀yìn dátà tí wọ́n èmi náà gbà wẹ̀ tẹ́ bá rójú mi ẹ̀rì kó jìnnú I'm a Muslim. Ẹ fẹ́ mi náà ní nǹkan àwẹ̀ ẹ jẹ́ ń ṣínú. Ìtúnú àwẹ̀ ó wáyé bóyá Sunday àbí Monday. Ẹ show me love. Ẹ dẹ̀ máa ràn mí lọ́wọ́ lórí dátà. Gbogbo ẹ̀yin oní dátà olórí burúkú Glo MTN ìyàtẹ̀ ẹ̀ ní sí oríire o. Bọ́ ẹdúró náà tí MTN tó wá láti South Africa tí bá tiẹ̀ ń fìyà jẹ wá sọ yẹ kí Mike Adenuga tọ́jọ́ mọ Yorùbá tó yẹ kó náà máa fìyà jẹ wá ni. Dátà Glo ló chíìpù jù nẹ́tíwọ̀kì wọn dá rárá bẹ́ẹ̀ ra dátà ìfìrìjẹgẹ bẹ́ẹ̀ bá ilé fúláṣì èèyàn ó ríǹgì kò ríǹgì wọ́n ti jáwó yín lọ ẹ̀yin nu àṣetánì nu bẹ́ẹ̀ tí ń da omi ìnira sínú ayé wa àrọ́mọdọ́mọ yín náà ò ní bọ́nú ìyà bẹ́ẹ̀ ni lẹ́lẹ́ ni wọ́n padà fẹ́ àsíá orílẹ̀-èdè Yorùbá yóò fẹ́ lẹ́lẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run 09036 37 1643. Ìdí tí mi fi fẹ́ràn kí n máa gba ìpè lórí program ni wípé ká lórí Facebook ni mo lè máa gba ìpè àmọ́ YouTube mi ò láìkí ká máa gba ìpè ká ráyè bára wa sọ̀rọ̀ bàbá wa ṣètò tán ká pera wa ká mẹ́sẹ̀jì ara wa ká bára wa sọ̀rọ̀ 0903637 1643. That's my WhatsApp number.
I'm always available to respond to you. Ẹ má gbàgbé àwọn Àgbẹ̀kọ̀yà yìí ẹ jẹ́ á wú wọn lórí, ẹ jẹ́ wọ́n mọ̀ pé ìran Yorùbá lóòótọ́ à ń jà fómìnira. Ẹ pè mí, ẹ WhatsApp mi, Olódùmarè á kún wa lọ́wọ́. Thank you, God bless you. Yorùbá nation no going back.